Mo kí yín káàbọ̀ sí tutorial èdè Yorùbá. Láàárọ̀ yìí mo fẹ́ tẹ̀síwájú pẹ̀lú àwọn àṣàyàn tinú CSS. Tẹ́ bá rántí wípé a ò parí ẹ̀ ní inú fídíò tá a ṣe gbẹ̀yìn. Ìdí ni wípé mi ò fẹ́ dá ojú gbogbo ẹ̀rú fún àwọn tó bá ṣẹ̀ṣẹ̀ ń kọ́ CSS. Ìdí nìyẹn. Láàárọ̀ yìí báyìí màá fẹ́ ká tún wo àwọn àṣàyàn bíi mélòó kan sí ká tó pa ojú ẹ̀kọ́ lórí èyí tí mo pè ní àṣàyàn nínú CSS. A ti sọ̀rọ̀ nípa star, class àti id. Mo fẹ́ ká bẹ̀rẹ̀ látòrí eléyìí tá a pè ní element. Èyí tá a pè ní element yìí a ti ń lò láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ lórí CSS yìí. Àwọn ni irú àwọn bíi àwọn eléyìí bíi body àti h1, àwọn tí mo pè ní àkọlé tag. Tẹ́ bá rántí irú h1 yìí tó jẹ́ header, ohun tá a fẹ́ kó ṣẹlẹ̀ sí lórí website wa lélẹ̀. Eléyìí náà tó dẹ̀ jẹ́ body, ohun tá a fẹ́ kó ṣẹlẹ̀ sí nínú website wa ni. Ẹ jẹ́ tí wá wo èmi. Ẹ jẹ́ kọ́kọ́ wo eléyìí tó jẹ́ element, element. Ẹ̀rí comma wà láàrin element méjèèjì. Ẹ jẹ́ wá wo bá ṣe lè lò yẹn. Láti bí tí máa ní pé kí n lo h1 yìí, comma p. Ìyẹn túmọ̀ sí wípé gbogbo tó wà níbí tí a ti lò fún h1, mo fẹ́ kí gbogbo ìyípadà tó dé bá h1 pẹ̀lú ohun tá a lò fún yìí, ohun náà dé bá eléyìí tó jẹ́ p, tó jẹ́ paragraph. h1 wa ní header tó jẹ́ nípa wa, p ní paragraph tó jẹ́ lákùlé. Tá bá fi pamọ́ ká wo ìyàtọ̀ tó máa dé bá website wa níbí. Ẹ rí pé ìyàtọ̀ tó dé bá ni pé ó sún gbogbo paragraph tó ti wà ní èyí tó jẹ́ lákùlé tó wà lápá ọ̀tún bí tá ti sún wá sápá ọ̀tún, ó dá padà sí àárín. Ìdí element, comma element tá a lò níbí, ìyẹn túmọ̀ sí wípé kí gbogbo paragraph tó jẹ́ p kóun náà mú gbogbo ohun ìní tí a ti lò fún èyí tá a pè ní header. Ṣé ẹ rí bẹ́ẹ̀? Èyí ni ohun tí eléyìí jẹ́ tó jẹ́ element, comma element. Ẹ já wá bọ́ sórí eléyìí tó jẹ́ element space element. Ẹ rí pé element ni mo wá fi àlàfo lẹ̀ láàrin ibi kí n tó tún kọ element. Ó yàtọ̀ sí eléyìí tó jẹ́ element, comma element. Ẹ bá wo bí ń sìn, tá a bá lọ sí ibi, tá bá ní ká yí lè padà ká yọ comma àárín ẹ̀, ká wá fi pamọ́, ká wo ìyàtọ̀ tó máa dé bá irú bíbá ìsìn. Ẹ rí ìyàtọ̀ tó dé bá. Ohun tí lè sọ fún wa ni wípé kí eléyìí element p kó mú gbogbo ohun ìní tó ti wà lábẹ́ element h1 yìí. Òun ni ìyípadà tá a rí ní bíbá. Ẹ jẹ́ wá ṣe nǹkan kan láti fi ṣàlàyé eléyìí dáadáa fún wa. Tá bá lọ sí inú nípa wa, tá wo abẹ́ header. Ẹ rí pé lábẹ́ header níbí a ò ní p kankan lábẹ́ header yẹn. Tá bá wá ní pé ká fi p sí àárín header wa yìí. Tá sọ pé a fi p sáàrin header wa, ká wá pè yẹn ní ẹ kú ojúmọ́ o. Ó yé yín. Ká wá fi pamọ́, ká wo ìyàtọ̀ tó máa dé bá ń sìn. Ẹ rí pé a ti ní ẹ kú ojúmọ́ o. Ohun tí yẹn sọ fún wa ni pé kí p wa yìí kó kó gbogbo nǹkan títara tiẹ̀ àti títara header. P tó jẹ́ element wa tó jẹ́ paragraph p, ó máa kó gbogbo ohun ìní
tí ó wà nínú header element tó jẹ́ header ó máa kó pọ̀ mọ́ gbogbo àwọn ohun ìní títí ẹ̀ fún ara ẹ̀. tó yẹ yín gbogbo ohun ìní header wa yìí gbogbo ohun ìní header lélẹ̀ gbogbo ohun ìní header náà lélẹ̀. tá bá rántí cascading ó ti kó gbogbo ohun ìní header yìí àti gbogbo ohun ìní títí ẹ̀ ó ti kó pọ̀, òun ló fi di eléyìí. tá bá wo bí ń sìn ẹ́ rí pé text align center ó wà láàrin bí border wa tá a ṣe gbẹ̀yìn tó jẹ́ solid pẹ̀lú tá bá rántí cascading tá a ṣàlàyé ẹ rí pé border wa solid. èyí tó jẹ́ cursor wa pointer tẹ́ bá rí cursor wa di ọwọ́, cursor wa máa di ọwọ́ tó bá ti dé tá bá ti gbé sórí eléyìí tá a pè ní ẹ̀kọ́ ojúmọ́ tó jẹ́ paragraph. tẹ́ bá dẹ̀ wo ìsàlẹ̀ ń bí ẹ rí pé header wa níbí blue ni color header wa, àmọ́ tẹ́ bá lọ sàlẹ̀ ẹ rí wípé black ni color paragraph, òun ni àwọ̀ eléyìí fi jẹ́ àwọ̀ dúdú tó jẹ́ black. mo lérò pé ohun tí mo ṣàlàyé ń bẹ̀ ẹ yé yín. ẹ já wá wo ẹ jẹ́ tó fi kan kún eléyìí. irú tá bá ní element àti àmì yìí pẹ̀lú element ká wá lọ sórí ibi báyìí ká fi àmì yẹn sí ká fi pamọ́ ká wo ìyàtọ̀ tó máa dé bá lórí website wa. ẹ rí pé kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ ní orí website wa. ẹ jẹ́ ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ níbẹ̀. ohun tó ń ṣẹlẹ̀ níbí báyìí ni wípé irú eléyìí tó jẹ́ element p paragraph ká pè ní ọmọ, eléyìí tó jẹ́ element h1 ká pè ní òbí. ohun tí eléyìí wá ń sọ fún wa ni wípé gbogbo ìgbà tí èyí tó jẹ́ p tó jẹ́ ọmọ tó bá ti wà lábẹ́ òbí, irú eléyìí tó jẹ́ header, kí gbogbo àyípadà ohun ìní kó dé bá ohun tó jẹ́ ọmọ. ẹ jẹ́ n ṣàlàyé pẹ̀lú àpẹẹrẹ. irú eléyìí tó jẹ́ ẹ jẹ́ tú palẹ̀ báyìí. irú eléyìí tó jẹ́ ọmọ tó jẹ́ ẹkú káwá ní aṣọ sínú irú eléyìí tá pè ní div. aṣọ mọ́ irú eléyìí tá pè ní div. aṣọ mọ́ irú eléyìí tá pè ní div ká wá fi pamọ́ ká wo ìyàtọ̀ tó máa dé bá. ẹ torí pé ìyàtọ̀ dé bá torí wípé ohun tá a sọ ni wípé tí eléyìí tó jẹ́ ọmọ paragraph ìgbàkígbà tí eléyìí tó jẹ́ h1 tí h1 bá jẹ́ òbí ẹ̀ ní kí ó mú gbogbo ohun ìní táwọn wò ń bí. àmọ́ tẹ́ bá wo bí ń sìn ẹ́ rí pé òbí paragraph wa yìí tó jẹ́ p òbí ẹ̀ níbí báyìí ni div. ohun tí mo ń ṣàlàyé ni ṣé ó yé yín bẹ́ẹ̀. òbí paragraph níbí div ni kò ń ṣe h1. ìdí nìyí tí ohun tí gbogbo ohun ìní ta ní lábẹ́ h1 yìí kò hàn ní orí bíbà lórí website wa. ṣé ó yé yín? òbí paragraph ní níbi h1 ni tí gbogbo ìgbà tí eléyìí tí mo pè lọ́mọ tó bá wà lábẹ́ òbí ẹ̀ ní kí ó mú gbogbo ní kí gbogbo ìyàtọ̀ tó wà lábẹ́ òbí ẹ̀ yìí kó dé bá òun náà. àwọn tẹ́ bá wo bí ẹ rí wípé nísìnyí mo ti fún eléyìí tó jẹ́ paragraph mo ti fún lóbí mi. ìdí nìyí tó jẹ́ pé kò lè lo gbogbo ohun ìní èyí tá a pè lóbí ẹ̀ ní bíbà. tí máa ní kí n wá yọ eléyìí padà sí tí mo yọ
tí bá ní kí n yọ eléyìí padà tó jẹ́ òbí, tí mo yọ eléyìí tí wọ́n á fi pamọ́, ẹ rí pé h1 tún ti di òbí paragraph tí mo pè ní pínsìn. Tí bá fi pamọ́ tí mo yí padà, ẹ rí pé ó tún ti kó gbogbo ohun ìní títí tá a fún níbí tá a pè lóbi ẹ̀ níbí báyìí. Ó yé yín. Mo lè fẹ́ ní ohun tó le jù tẹ́ máa kọ́ nínú CSS ní àwọn tí mo ti ṣàlàyé sí bíbá, tí mo ti ṣàlàyé ní bíbá. Tẹ́ bá lò tẹ́ fi ṣeré pẹ̀lú ẹ̀ dáadáa lórí W3 School àti CSS Tricks, ó máa mọ́ yín lára. Ẹ jẹ́ wá wo àwọn méjì yòókù yìí. Láti bí ẹ jẹ́ àkọ́kọ́ lo èyí tó jẹ́ last child. Tẹ́ bá rántí pé èyí tó jẹ́ ó yàtọ̀ níbí, tá a pè ní ID la lò tá a fi gbé eléyìí jáde. Tá a bá lọ sórí star1.css wa, tá a lọ sórí èyí tá a pè ní ó yàtọ̀ 1, a wá fi èyí tí a pè ní last child yìí síbẹ̀. A fi last child síbẹ̀. Gbàgbé láti fi yẹn sí. Tá a fi last child síbẹ̀ tá a wá fi pamọ́. Tá a wo ìyàtọ̀ tó máa dé bá ń bí. Ẹ rí ìyàtọ̀ tó dé bá níbí báyìí. Ẹ rí pé ó yọ àwọ̀ ìtẹ̀lẹ̀ kúrò láàrin méjì tó wà lókè. Ó wá fi títí ìsàlẹ̀ ilẹ̀ tá a pè ní last child. Òun ni mo fi pè ní ọmọ àbígbẹ̀yìn. Ẹ rí, tá a bá ṣe irú ẹ̀ náà sí tí ó yàtọ̀ 2 yìí náà. A ṣe irú ẹ̀ sí ó yàtọ̀ 2. Ní ká kọ last child síbẹ̀, ká fi pamọ́. Ká wo ìyàtọ̀ tó máa dé bá lórí bí. Ẹ rí pé ó ti yọ àwọn àwọ̀ ìtẹ̀lẹ̀ méjì alákùlì láàrin àwọn tí ìtawò lókè ń bí. Ó fi ilẹ̀ nísàlẹ̀ ń bí báyìí. Tá a bá wò pé ká tún yí eléyìí sí first child. Bá ní eléyìí ká pè ní ká yí padà sí first child. Ẹ máa ti mọ ohun tó máa ṣẹlẹ̀ níbẹ̀. Kí a yí eléyìí náà padà sí first child. Tá a bá fi pamọ́. Tá a bá wo àtúnṣe ń bí. Ẹ rí pé ó ti wá dá àwọ̀ ìtẹ̀lẹ̀ padà sí títòkè. Tá a pè ní first child tí mo lè pè ní àkọ́bí tó jẹ́ àkọ́bí ọmọ. Ìyàtọ̀ tí èyí tá a pè ní last child àti first child máa ń ṣe sí orí website wa nìyẹn. Ibi báyìí ni mo máa parí èyí tí mo pè ní àwọn àṣàyàn nínú CSS, ìyẹn CSS selector. Bí ni mo máa fẹ́ parí ẹ̀kọ́ eléyìí sí. Ẹ lè lọ sórí W3 School àti orí èyí tó jẹ́ CSS Tricks. Kẹ́ lọ mọ bọ́n ṣe ń lo oríṣiríṣi àwọn selector tuntun wà. Àmọ́ kí a tó parí ẹ̀kọ́ yìí, màá fẹ́ rán yín létí nípa èyí tá a pè ní specificity. Ẹ bá rántí pé a sọ̀rọ̀ nípa specificity, tí mo sọ pé àwọn nǹkan kan wà tó jẹ́ pé nínú èdè CSS. Tẹ́ bá rántí ohun tá a ṣàlàyé nípa cascading, pé ohun tá a bá lò gbẹ̀yìn nínú èyí tá a pè ní CSS style sheet wa, òun ni CSS máa gbà fún website wa. Mo dẹ̀ wá sọ̀rọ̀ pé èyí tó jẹ́ specificity nígbà míì máa ń wà tó jẹ́ pé ó máa wo bí àwọn ohun tẹ́ ẹ lò fún ohun tẹ́ ẹ fi kọ àwọn èdè yìí. Èmi ní bí táàgì, àwọn tí a pè ní ohun ìní àti eléyìí tá a pè ní àṣàyàn yìí. Èyí tó jẹ́ CSS property àti CSS selector àtàwọn táàgì nǹkan kan. Ó máa gbé gbogbo wọn yẹ̀wò. A lè fi wò pé báwo ni wọ́n ṣe wúlò sí fún ohun tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́. Bí wọ́n bá ṣe wúlò sí nínú èdè CSS tá a kọ, ló ṣe máa mú àyípadà bá ohunkóhun tá a fẹ́ ṣe lórí
website wa. Ibì kan dẹ̀ wà tó jẹ́ pé ẹ ti lè mọ bí àwọn kinní ṣe wúlò sí. Wọ́n ń pè ní specificity calculator. Calculator yìí ẹ lè kọ oríṣiríṣi nǹkan sí láti mọ ohun òǹkà tó máa ní, láti mọ ìwúlò rẹ̀ bó ṣe máa wúlò sí. Irú àwọn nǹkan tí mò ń fi sí yìí nsìn, ẹ bá rí bí mo ṣe ń fi kún ní àwọn òǹkà yìí ń yàtọ̀. Bó dẹ̀ ṣe ń kà á lọ sókè lẹ fi máa mọ̀ pé bó ṣe wúlò sí nìyẹn. Màá fẹ́ kẹ́ lọ wo kẹ́ lọ kà nípa eléyìí fúnra yín kí ohun tí mò ń sọ̀rọ̀ nípa eléyìí kó túbọ̀ lè yé yín dáadáa sí. Pẹ̀lú eléyìí mo máa ní a ti parí gbogbo àwọn nǹkan tí a ní láti mọ̀ nípa èyí tí a pè ní àṣàyàn nínú CSS. Ìyẹn fún àwọn tó bá ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní lo èdè CSS yìí. Ẹ má gbàgbé láti lọ sórí YouTube channel wa láti subscribe tẹ́ bá fẹ́ràn àwọn fídíò tá à ń ṣe. Kẹ́ dẹ̀ tẹ èyí tó dàbí agogo tó wà ńbẹ̀ kẹ́ lè máa mọ̀ ní gbogbo ìgbà tá bá fi fídíò tuntun sí orí afẹ́fẹ́. Ẹ ṣé gan.